Ọba Ṣògbóà tí ó jẹ́ ìdílé ọba tó kàn láti pèsè Àwùjalẹ̀ tuntun ti Akilẹ̀ Ìjẹ̀bú ti yan àwọn ọmọ oyè fún ipò ọba Àwùjalẹ̀. Àwọn ọmọ oyè tí wọ́n yàn ni wọn yóò ṣàfihàn rẹ̀ fún àwọn afọbajẹ fún ìyàn ìkẹyìn gẹ́gẹ́ bí àṣà àti ìlànà Akilẹ̀ Ìjẹ̀bú. Anthony Gandun Bánkúṣẹ́ sí gbọ̀ngàn Bistro Ìjẹ̀bú Òde níbi tí ayẹyẹ náà ti wáyé. Ó jábọ̀ ròyìn pé ètò náà lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ tí kò sì kọ́ni kọ́rọ̀ pẹ̀lú àlàáfíà. Ẹgbẹ́ ìròyìn náà síwájú sí i. Ètò yíyan Àwùjalẹ̀ tuntun tí ìgbìmọ̀ tó ń rí sí yíyan Àwùjalẹ̀ ṣètò kó àwọn ọmọ ọba ọkùnrin àti obìnrin ìdílé ọba Kúṣẹ̀gbówà jọ tí àwọn ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde ṣíṣe àmójútó ìlànà yíyan náà. Nínú ọ̀rọ̀ rẹ̀, alága ìdílé ọba Kúṣẹ̀gbówà Ọ̀túnba Abdulateef Oyèmí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ ìdílé ọba náà fún sùúrù àti ìfaradà tí wọ́n ní láti ìbẹ̀rẹ̀ ètò náà. Ó sì fi dá àwọn ìdílé lójú pé wọn yóò gbọ́ èsì ayọ̀. Ọ̀túnba Oyèmí tún ṣàlàyé síwájú lórí àwọn ìtọ́nisọ́nà fún yíyan sípò Àwùjalẹ̀. Kò ṣe political campaign o, kò sí bí a ti máa pàtẹ́wọ́ bẹ̀ o, kí ẹni tó bá ti sọ̀rọ̀ kọ lágbájá wọ́n ti mú ìwé wá, ẹni tó bá fẹ́ nominate á dìde àgbàmọ̀ agbóhùn èmi lágbájá kọ́ mo nominate o, ẹni kéèkì á dìde èmi lágbájá kọ́ mo second ẹ̀ o sọ síbẹ̀ ni o. Ọ̀túnba Oyèmí ṣàfihàn ìtẹ́lọ́rùn rẹ̀ ní ìparí gbogbo ètò yíyan yìí, ó sì ṣàlàyé gbogbo ohun tó kàn lẹ́yìn ètò náà. Tá bá ṣe tiwa tán, wọn tá bá kójọpọ̀ àkó sọ́dọ̀ àfọ̀bàjẹ. Tí àwọn àfọ̀bàjẹ bá ṣe tiwọn tán, wọ́n á yan ẹnìkan, wọ́n á forúkọ ránṣẹ́ sí gómìnà pé òun ni ọba. Ìgbà tí wọ́n bá ń ṣe yẹn, a ní ọjọ́ mọ́kànlélógún, ẹni tí ò bá tẹ́ lọ́rùn kó kọ̀wé sí gómìnà pé tí wọ́n mú yẹn kọ́ kò tọ́ sí ọba. Ẹ máa sọ pé ó lè ní tó fàdíyà tàbí kó lọ sẹ́wọ̀n ní tàbí kọ̀ọ̀kan wọ́n á kọ̀ ìwé rẹ̀. Ènìyàn 75 ni wọ́n fi orúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí òdíje sí ìtẹ́ náà. Pẹ̀lú àṣeyọrí ètò yíyan yìí, ìrètí wà pé yíyan Àwùjalẹ̀ tuntun láti ọwọ́ àwọn afọbajẹ yóò wáyé láìpẹ́. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde, Blessing Adéwuyì ṣàtúpalẹ̀.